Ẹ kú dédé àsìkò yẹn olólùfẹ́ wa lórí ètò Black Tribe TV níbi tí a ti ń tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tó ṣókùnkùn nínú ìṣẹ̀ṣe àti àṣà. Orúkọ tèmi ni ọmọ mi Abíọ́dún Àṣàkẹ́ Adé, ọmọ Ọ̀yọ́ Aláàfin Ọjọ́ Pàṣẹkẹrẹ, ọmọ Àtìbà. Ẹ máa bá wa kálọ. Kábíyèsí, ẹ bá dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni ọba Oyekunle Alade tí gbogbo èèyàn mọ̀ sí Apashe Oshá. Ọmọ ìlú wo ni yín sà? Ìlú Ijebu Imodimosan lèmi ti wá. Ìlú Èkó ni mo kalẹ̀ sí ní ìlú Ṣàṣà Ẹgbẹ́dà kó wọn jọ. Kí ni ìdojúkọ yín nídìí iṣẹ́ yìí sà? Ìdojúkọ mi nídìí iṣẹ́ yìí ó pọ̀ púpọ̀ tí mi lè kà tán, nítorí pé nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó dàbí pé kí là ń ṣe yìí, ó dàbí ẹni pé kí n bo láti bára wa yìí. Ìgbà táwa bẹ̀rẹ̀ ojú dúdú gan gbà náà, bó ti tilẹ̀ jẹ́ pé nǹkan tá a bá ń lé ni, ṣùgbọ́n èmi ń ṣagídí púpọ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe. Mi tètè kára mọ́, ó jẹ́ kí n dojúkọ àwọn ìdojúkọ kan tó jẹ́ pé èèyàn fẹ́ dàbí aláìmọ̀ọ́ṣe mọ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ìgbà tí a padà wálé tá a padà ń ṣe nǹkan tó yẹ ká ṣe yìí, Elédùmarè jẹ́ kí ìyanu ṣẹlẹ̀. Àwọn ìdojúkọ yìí pọ̀ gan-an débi wípé tá a bá gbélé àkànrípo dédé lọ náà ni tá a mọ̀ bá ṣe ṣe, ká tún gbówó ilé pé òwò yìí tá a tún fẹ́ máa ṣe rẹ̀ àkọ́tún ní mọ bó ṣe ṣẹlẹ̀ ni. Àwọn ìdojúkọ yìí pọ̀ gan nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn, ṣùgbọ́n nígbà tá a wá wò pé ó yá gbogbo ara wa gbogbo nǹkan wa la fẹ́ fi fún òrìṣà, Elédùmarè jẹ́ ká yọ pẹ́ padà yọ. Kí ni pàtàkì òòṣà nílẹ̀ Yorùbá? Òrìṣà jẹ́ nǹkan tí Elédùmarè dá. Mo máa ń ṣàlàyé fún àwọn ènìyàn pé ó jẹ́ olórìṣà kò ní kó o má ní gbàgbọ́ lórí nǹkan tá à ń pè ní Elédùmarè. Òrìṣà a máa jẹ́ nǹkan tí atọ́nisọ́nà lórí ìrìn àjò ẹni. Torí ẹ̀ tẹ́ bá wo oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n jẹ́ oníràrí, òrìṣà orí wọn ni wọ́n máa fi ń lò gbésí ayé. Bá a ṣe lọ́lọ́bàtálá, la lọ́lọ́balú ayé, la ló ní Ṣàngó, la ló ní Èṣù. Ṣé ẹ ráwọn òrìṣà yìí, wọ́n ní nǹkan tí Elédùmarè dá wọn fún. Wọ́n ní ipa tí Elédùmarè ní kán wá kó nígbésí ayé ẹ̀dá. Òrìṣà kì í ṣe nǹkan tí èèyàn kàn ń wò pé wọ́n kàn ṣáà gbé nǹkan kan síbẹ̀. Lè rémi ibi tí mo ti bá àfáà kan fa ọ̀rọ̀ lórí òrìṣà tí mo ti ní òrìṣà ní irọ́ o, bó ṣe yẹ́yìn sí ẹlòmíín wò pé tá a bá gbógun sílẹ̀ erin la tòjọ tó fi tá a náà ń bọ bó ṣe yóhùn sí nìyẹn. Ṣùgbọ́n tó o bá ní ìmísí tó o mọ nǹkan tí wọ́n ń pè lóríṣà gangan, wàá mọ̀ pé òrìṣà kọjá gbogbo bí ojú táyé fi ń wò ó. Òrìṣà kọjá bẹ́ẹ̀, nítorí pé tá a bá máa wẹ òrìṣà báyìí wáyé, gbogbo ewé kọ̀ọ̀kan tí wọ́n fi ń wẹ òrìṣà tó fi ń dòrìṣà ló ní ìtumọ̀, ló ní iṣẹ́ tẹ́lẹ̀dùmarè dá wọn pé kí wọ́n wá ṣe. Níjọ́ tá a bá ti fa àwọn nǹkan ìwé ẹ̀wọ̀n tán, wọ́n ti kúrò ní igi, wọ́n ti kúrò lókúta, wọ́n ti kúrò ní irin, wọ́n ti dòrìṣà. Nígbà náà ni tó bá wò pé òrìṣà yìí kì í jẹ nǹkan kan, ó wá lọ fún ní nǹkan náà, ìwọ gbìyànjú ẹ̀ wò kí o rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. Gẹ́gẹ́ bí Ọbàtálá rèé, a kì í gbépo débẹ̀ rárá, kì í ṣòrìṣà tó lè gbé nǹkan ẹlẹ́jẹ̀ àbí nǹkan kan débẹ̀. Èmi máa ń wo àwọn ibì kan tán máa ní Ọlọ́bàtálá làwọn, a máa rí ibi tí wọ́n náà ti pẹ́ lẹ́dẹ̀ fọ́bàtálá, ẹ ti pẹran sójú Ọbàtálá lẹ̀ ń pa sí, bó ṣe yá wọn sí nìyẹn. Gbogbo àwọn òrìṣà yìí Elédùmarè ló fún wọn lágbára tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n dẹ̀ ní iṣẹ́ tí wọ́n wá ṣe láyé látara Ọ̀rúnmìlà. Torí Ọ̀rúnmìlà ló jẹ́ kí a mọ̀ wípé òrìṣà ń bẹ, ló jẹ́ ká mọ̀ wípé tán bá dáfá fún ẹ tán bá ní kó lọ bọ nǹkan yìí, àìbọ nǹkan yìí gbogbo nǹkan tó bá ń ṣe ńgbà náà ó máa dàbí pé ò mọ̀ ọ́ ṣe ni. Tán bá ní ẹni ẹ jẹ́ kó lọ bọ̀gùn, kó ló má darí kàn, tó yọ bá ní kó bọ̀gùn pé wọ́n rí ikú lórí ẹ̀ pé kó ògùn ló máa kú, tí ò bá lọ bọ̀gùn yẹn ògùn ló máa padà pa. Nítorí wípé nílé ayé láti mọ̀ wípé nǹkan tó jẹ́ bí nǹkan ọjà, bí nǹkan ọkọ̀, bí èèyàn rí jàǹbá ọkọ̀, èèyàn rí jàǹbá iná, ogun ni. Báwo ló ṣe wá di wípé tí tá bá wá ń sọ̀rọ̀ àwọn òrìṣà wá ní kò sí irọ́ o? Agbára tẹ́lẹ̀dùmarè fún wọn bó ṣe fún gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan tó dá wọn ní ìdá èèyàn
bẹ́ẹ̀ ló ṣe dá àwọn òrìṣà yìí náà ní ìdá tó dá wọn kí wọ́n máa jẹ́ṣẹ́ tẹ́lẹ̀dùmarè rán wọn. Sà, òòṣà wo ni à ń pè ní òòṣà Àgémo? báyìí ṣe dá yé ọ̀làjú tó àwọn èèyàn ò tí ì fọwọ́ yẹ tẹ́ńbẹ́lẹ́ mú òrìṣà alágẹmọ o. ẹni tó bá fẹ́ ṣe ọlọ́run tó dẹ̀ fẹ́ ṣẹrú mọ́lẹ̀ ló máa ní kò sí nǹkan tí ń jẹ́ alágẹmọ. kò sọmọ Ìjẹ̀bú tàbí kó jẹ́ mùsùlùmí ní iná ń ṣe ń lé yín, kó jẹ́ chọ́ọ̀chì nílé yín, ó lè ní ta alágẹmọ báwo. òrìṣà alágẹmọ kọjá òòṣà tẹ kàn lè ní òòṣà lásán. àpẹẹrẹ tí tó fi hàn wá yẹn, ó ti ń rí pé ayé ti fẹ́ máa di pé àbí kò sóòṣà mọ́. ṣé ayé social media wá mí pé kò wá sá alágẹmọ mọ́ ni? alágẹmọ wà o, ó wà. àpẹẹrẹ tá a rí lẹ́nujọ́ mẹ́ta yìí nìyẹn, ó fi rẹ̀ hàn fún wa ní pé òun sì wà níbi tó ti ń ṣe. ní àwọn Ìjẹ̀bú kan wọn kì í sin nǹkan míì, wọn ì ṣèṣù, wọn kì í bọ èṣù, wọn ń bọ Bàtálá, wọn ń bọ nǹkan míì ju alágẹmọ yìí lọ. alágẹmọ òòṣà tó dẹ̀ lágbára púpọ̀ ni. tó bá wọ ọmọdé iwájú ẹ̀ wá rí tí wọ́n bá yàn ẹ́ jẹ gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú tó fẹ́ wò pé ṣe bọ́mọ Ìjẹ̀bú lẹ́pẹ́ ẹ jẹ́ kó lọ dára àánú ẹ̀. alágẹmọ a máa jà bí fíìmù jagunjagun, bí ọmọ yìí ṣe ń fò nínú jagunjagun yẹn, bẹ́ẹ̀ lè òrìṣà alágẹmọ ṣe lágbára. ó lágbára tí máa wọlé tí wọ́n bá rán níṣẹ́ tí ó yẹ wò pé wọ́n ti fẹ́ kábùkù bá agboolé yìí. nígbà wáṣẹ̀ báwa ṣe gbọ́ ìtàn alágẹmọ, òrìṣà tó lágbára ni. látara àwọn agbára tó ní lápẹẹrẹ tá a rí lẹ́nujọ́ mẹ́ta yẹn. Kí là ń pè ní òòṣà ajé àti pàtàkì? òrìṣà ajé olókun ó jẹ́ òrìṣà tí gbogbo ayé máa ń wá ká, òrìṣà tó sì lágbára ni. gbogbo ẹ̀dá kọ́ ni ajé olókun yé. kí là ń pè lájé gangan? ṣé òkun tó lọ tó dá ọ̀wọ̀wọ̀ sí, ṣé tí tó dá fáńtà sí, ṣóun lájé ni? irọ́ o. òrìṣà méjì ló parapọ̀. tá a bá ní ajé olókun, ẹ ti sọ̀rọ̀ òrìṣà ajé, ẹ ti sọ̀rọ̀ olókun. olókun tẹ́lẹ̀dùmarè dá lọ́tọ̀, òrìṣà ni. ó dáa kóun máa ṣe ìgbésí ayé ẹ̀ bó ṣe dáa, máa lọ wájú máa lọ sẹ́yìn. tá a bá fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ látara agbára tó gbé fún ẹ, à wá síwájú ẹ, à bá sọ̀rọ̀. ṣùgbọ́n láyè sí wọ́n ti sọ di tó bá ní kéèyàn kan lọ bọ ajé, ó lọ òkun yẹn rárá o. ọ̀tọ̀ lòrìṣà ajé. látara òkun yìí láti yọ àwọn tí a fi ń sọ dòrìṣà ajé láti yọ jáde, náà fi máa ń pè lájé olókun. àwọn kankan wà tá a fi ń pèlú ajé, nǹkan yẹn lásán ajé olókun la máa ń pè é. tó bá wẹ̀ lóríṣiríṣi nǹkan tó fi wẹ̀ ló ń dòrìṣà ajé. ajé sì ní bó o ní kò sí bó o ṣe fẹ́ sin gbogbo irúnmọlẹ̀ tó kù gan. tájé bá ti kúrò lọ́rọ̀ ẹni kò sí bó o ṣe fẹ́ sìn. èṣù lásán o ò lè bọ́ láìsàjé, ẹlẹ́dàá ẹni lásán o ò lè bọ́ láìsàjé. so ajé olókun la fi ń ṣíwájú ohun gbogbo. mo máa ń gbọ́ náà wọn náà kan tún ń rárí ajé, kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀, a kì í rárí ajé. gbogbo wa pátápátá la nílò ajé ìgbésí ayé, àti mùsùlùmí ni o àti kírísítẹ́nì ni o. tó o bá ti máa jẹ́ pé o ti ń bọ òrìṣà ajé náà ni. tó o bá kówó síbì kan tó o bẹ̀rẹ̀ sí ní bọ́ tí gbàgbọ́ ẹ sọ pé àná owó tí mò ń bọ̀ yìí ajé olókun tèmi ni, ajé náà ló ń bọ́ ń bẹ̀. ẹ wá kóra yín jọ níbì kan, ẹ̀yin kan dúró nídúró pé ẹ̀yin ni olùdásílẹ̀ ajé, ẹ̀yin lẹ lè bàjẹ́ sọ̀rọ̀. ta ló délé ẹ̀ tí ó ṣàjẹ́ ń bẹ̀? ta ló wọ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀ tán bàjẹ́ ń bẹ̀? ajé òrìṣà tó lágbára ni, tí gbogbo ọmọ aráyé ń wáká. k'Elédùmarè kó má yọ̀rọ̀ ajé kúrò nídìílé ẹnì kankan. Kí ni àmọ̀ràn fún àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bára wọn jà ní orí afẹ́fẹ́, pàápàá jùlọ tí wọ́n tún máa lérí síra wọn? ẹ bá rí olórìṣà tó níbi tó ti ṣẹ̀ wá, tó nẹ́ni tán máa fẹjọ́ ẹ̀sùn pa ẹ wọ ọmọ yín ló ń ṣe báyìí social media, irú bẹ́ẹ̀ kì í jà lórí social media. tẹ́ bá dẹ̀ wò àwọn aláìmọ̀ kan ló ń jà ní social media because níbo la ti ìbá wọn ẹlẹ́sìn àjòjì, níbo la ti ìbá wọn jáde táwa ń bára wa jà. ìkọ́ṣẹ̀lẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tá a dẹ̀ wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. ńgbà tẹ́ bẹ̀rẹ̀ a wò pé tó bá yá Elédùmarè àpẹ̀tù sí nínú ẹ̀rí yanjú. a dẹ̀ dípò dírò ń tó ìgbà tó dírò ń tó yìí táwọn àgbàlagbà wá jáde sí ilẹ̀ wá wò pé àwọn àgbàlagbà ilẹ̀ fẹ́ fi ta yín lẹ́wọ̀ pé àṣẹ́sìn ló yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ṣáwa la bá yín bẹ̀rẹ̀ ni. èmi arọ̀ wọ́n á bẹ̀ wọ́n à ń fira wa ṣẹ̀sìn lórí social media tẹ́ ẹ̀dẹ̀ pera yín lóníṣẹ̀ṣe, ẹ kì í ṣe oníṣẹ̀ṣe o. ìwọ tó bá ti wò pé olóríṣẹ́ ẹgbẹ́ ẹ ló fẹ́ yẹ̀yẹ́ lórí ayélujára, o kì í ṣe oníṣẹ̀ṣe.
tó bá lórí ìṣẹ̀ṣe ni wàá mọ̀ pé bí nìyí ńbo ni àjọjẹ àjọmu tó wà ní ìṣẹ̀ṣe wà ńbo lẹ fi sí àbájẹ tí táwọn bàbá wa fi kọ́kọ́ wò pé àwo ni ká kọ́kọ́ ṣe tó bá ní o fẹ́ jókòó ìṣẹ̀ṣe yìí torí pé kí ìfẹ́ lè wà ń bẹ̀ ni wọn kì í pààyàn nú àwò kẹjọ jàbájẹ papọ̀ kẹjọ mógbó àtàpàlà kẹjọ jẹ papọ̀ kí kẹ lè ríra yín gẹ́gẹ́ bí ọmọ ìyá náà ṣe kọ́kọ́ máa ń gbé àwọn ìgbésẹ̀ náà gbà yẹn ṣùgbọ́n nísìnyí gbogbo oníṣẹ̀ṣe gbogbo wọn kọ́ ló ṣàwo mọ́ gbogbo wọn kọ́ ló mọ̀ nípa àfẹ́ gbogbo wọn kọ́ ló ń ríra wọn bí ọmọ ìyá mọ́ ìwọ kan tó bá ti gbé Yemọja sórí o ti rí Ọlọ́balúayé bí ọ̀tá ẹ̀ Ọlọ́balúayé ti rí Oníṣàngó bí ọ̀tá ẹ̀ Oníṣàngó ti rẹ̀ ń tó ní Èṣù ní tòun ó ti rí wọn bí ọ̀tá ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn nǹkan yìí ló ń fà á tẹ́ bá rí èèyàn kan tó yẹ pé bẹ́ẹ̀ kọ́ ṣe bí ìlànà ṣe yé ló ṣe ń ṣe tiẹ̀ social media ẹ̀yin kan dúró ní ìdúró pé ẹ fẹ́ bà tiẹ̀ jẹ́ ẹ fẹ́ discriminate ẹ fẹ́ yẹ̀yẹ́ ìbòlẹ̀ tí ìbá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ dìgbà nǹkan tẹ́ ń ṣe yìí kò rọ̀ǹgì tẹ́ bá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tó wá ní ẹ̀fọ́ ńlẹ̀ bóun ṣe fẹ́ máa ṣe tòun nìyẹn ìgbà yẹn ni kẹ́ tó sọ di ohun tẹ́ ń fira yín ṣẹ̀sìn social media ṣùgbọ́n rárá ẹlòmíì ìbá orúkọ èèyàn kan jẹ́ ló fi ń gòkè tó dẹ̀ kù díẹ̀ káàtó màá rọ̀ wá máa bẹ̀ wá ìṣẹ̀ṣe ò nítorí tèmi bàjẹ́ o. ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń bá wa fi ìfẹ́ àti àyọ̀ wo ètò wa ìṣẹ̀ṣe làgbà àṣà ní àṣà wa ní orí ìkànnì Black Tribe TV ẹ ṣé gan ni Elédùmarè á bá wa dúró tì yín. ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa comment ẹ dẹ̀ bá wa share ọwọ́ tí ẹ fi ń tẹ̀ láṣẹ Èdùmàrè ní fi gbọ́mọ sí ìṣẹ̀ṣe á gbé gbogbo wa ẹ ṣé gan ni.